عنه bàbá lágége tàná رضي الله تعالى عنه ọlọ́run bá wa kúkú kẹwọn. آمين. bàbá wa tó ní Sheikhul Markaz دام الله حياته tí wọ́n ń jẹ́ bàbá lágége tòní إن شاء الله. ọlọ́run bá wa lọ́rẹ̀ ẹ̀mí wọn. آمين. gbogbo àwa tí à ń jẹ́ ọmọ bàbá lágége bẹ́ẹ̀ ni bá mi. ní gbogbo ọ̀nà yòówù tó fi rí i pé ó wà entitled and eligible to call ọmọ bàbá. a kí gbogbo wa. إن شاء الله. àkọ́kọ́ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ yanjú ni pé kí ni ń jẹ́ markaz. Ta ni markaziyu? Tá fi wá sọ yí pé èèyàn lè jẹ́ ọmọ markaz kó má jẹ́ ọmọ bàbá lágége láyé pọ̀sí. Orí tí a gbọ́ ni pé markazi أنت آدم آدم أنت مركزي مركزي أنت آدم آدم أنت مركزي الله مركزي أنت kí ó kọ́kọ́ máa jẹ́ èsì àkọ́kọ́ pé Adam أنت مركزي huwa bi nafsihi markazu مركزي أنت آدم wal markaz huwa Adam. آدم أنت مركزي مركزي أنت آدم Òkìrì kọ́ ní jẹ́ markazi wa ma hubbu diyari shagafna qalbi. وما حب الديار شغف قلبي حب ما سكن الديار ولكن حب ما سكن الديار Àbíkò ní wa ma hubbu ligidari shagafna qalbi walakin hubbu adamina li ilori. وما حب الديار شغف قلبي وما حب الجلال شغف قلبي ولكن حب آدم للنور ولكن حب آدم للنور Ìjọba ní ọmọ Márkàsì ọ̀tọ̀, ọmọ bàbá lágége ọ̀tọ̀, ó fẹ́ ya Márkàsì àti Sheikh Ádámù lọ́tọ̀ọ̀tọ̀ ni. مركزي أنت آدم Gbogbo ọmọ Márkàsì àti fùrúù Márkàsì ọmọ bàbá lágége ni wọ́n. آدم أنت مركزي Kódà lè sọ wípé gbogbo ọmọ Márkàsì ọmọ bàbá lágége ni wọ́n, àmọ́ gbogbo ọmọ bàbá lágége kọ́ ni Márkàsì. مركزي أنت آدم آدم أنت مركزي Torí lọ́dọ̀ àwọn àfọ́ oní ilmul mantiq, wọ́n ń pe kíní kan ní
ní àlàáksù ìgbà míì mújábà kùlíyà a lè fi zálíbà kùlíyà ṣe ákùsù rẹ̀ ìṣẹ́nákìdù rẹ̀ gbogbo ọmọ Markazi ni ọmọ bàbá Lágége mújábà kùlíyà àmọ́ gbogbo ọmọ bàbá Lágége náà kọ́ ní Markazi. Torí pé a ti fi àyè lẹ̀ fún pé bó kéwú Markazi àmọ́ onífẹ̀ẹ́ Sheikh Adam àmọ́ òǹkàtìrà Sheikh Adam ọmọ bàbá Lágége náà ni ó. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Bàbá wa wàsíìrù ní Markaz mudiru dáàbì hijira bí Kano hafizahullah wa ra'ah wọ́n bá wa yanjú what is the meaning of family house táǹpé Markaz a ní Markaz family house wa ni who is the head of the family. Who are the family we are referring to? Wọ́n yẹn ń gbọ́rọ̀ méjì kan. Kí ni ìtumọ̀ family house? Tábà ní family house, ìtumọ̀ pé ẹnìkan ni head family. Àwọn ọmọ ń wà, àwọn ọmọ ọmọ ń wà, àwọn ọmọ ọmọ ń wà, àmọ́ gbogbo èèyàn kọ́ ní lọ family house. Bí èèyàn bá wá sí family house látara àdínkan sí ìkejì tí ò lè dé family house mọ́, kò ní kì í sọmọ family yẹn. Òun ló mọ tó mú tí ò fi lè wálé ọdún. Bá a bá ti sọ yí pé fùrúùn ní Markaz tó jẹ́ sí pé ṣé Ádámọ̀ kọ́ ló kọ́ wọn direct wọ́n èé sọ máa fi tọ́ àwọn ṣé Ádámọ̀ kọ́ ló kọ́ wọn bá a bá ti ní fún ìdíkejì wọ́n èé ṣe ọmọ bàbá Lágége gbogbo wọn kọ́ bẹ́ẹ̀ bá ti pè é láṣìsọ torí lọ́dọ̀ tèmi kì í ṣe àṣìsọ èèyàn lè dànù bẹ́ẹ̀ nìkan bá da nǹkan nù á rẹ̀ ní tí ó kó. Torí pé another man's food is another man's poison. Kí ni ìtumọ̀ family house tá a fi Markaz? Èèyàn lè má dá lé, ó má dá ní family. Family ó máa lè ọmọ wa yóò kẹ̀yà kàkà ní. Bàbá wa wàsíìrù ní Markaz. Wọ́n pe bàbá Lágége ní Sheikh ní Markaz. Ta ni Markaz yẹn bí kìí ṣe àbùnà kùkù. Fáwọn máa ń Sheikh. Tí wọ́n pe bàbá MUDIR tòní. Àwọn oníṣẹ́ ìwù gbogbo wa bọ́ ọ fẹ́ bọ́ ọkọ̀. Ìyẹn lè bí ọmọ mẹ́wàá. Ìyẹn lè kọ́ ọmọ mẹ́wàá ní kéwú. Káwá rí àwọn mẹ́jọ kán yà á re kí méjì wá ya bóun tí lóhùn ó yà yín ò ní ká má pè lọ́mọ ó tọ̀. Bàbá ló dọ́mọ ẹ̀ mọ̀. Mi ìfẹ́ kó gùn bàbá wàsíìrù ní Markaz àìtí ìgbọ́ ìtumọ̀ family house yìí. Àìtí ìmọ̀ kí lẹ gbà lérò pẹ̀lú Sheikh ní Markaz. Ṣẹ̀wárí Haya Suratu Hud tí àwọn àfọ́ àwọn àyíká Ọlọ́run bá wa ṣe àlékún dáadáa wọn. Àwọn ò ní dá ọ̀rọ̀ yẹn nù, á kò ní àmọ́ tí ò yé wọn bẹ̀ àlàyé wọn. Nígbà tí wọ́n fẹ́ mú ẹ̀rí wá, ẹ̀rí yẹn kúnná ló kó náà àmọ́ kò kúnná. Mọ́kà ariwo tí ò ní túmọ̀. Áyà tí wọ́n mú wáyìí lèmi náà ó lò kí n tó wá fi kan kú. Áyà yìí
tábẹ́ fi sọ yí pé àwọn kan wọ́n lè jọmọ mọ́ríkàsì àmọ́ wọn ní jọmọ bàbá lágége wọn bá mọ̀ mú àyà yìí wá àyà tún lẹ́kùn náà sí. kíyàn tó lè jọ ọmọ bàbá lágége tá a fún pẹ̀lú àwọn àyínà mọ̀já sí ìjà mọ̀já sí ni wọ́n tó wà wò yí pé kí ni àlákọ̀ lẹ́ọ̀nà làárọ̀ bá lẹ́ẹ̀tọ́jì أو تجعل كلمة مجاسا إلا بعد وجود العلاقة فهذه العلاقة إما أن تكون مشابهة أو غير مشابهة wọ́n máa bàbá lágége ní máa àlàkọ́tùkà máa bàbá lágége afá báńkáyà yẹn táfà lò yí pé gbogbo ọmọ mẹ́ríkàsì kọ́ ni ọmọ bàbá lágége jẹ́ kí n tú àyà yẹn ìwọ lọ lè gbọ́ kó wá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara wọn jẹ́ fún ẹni kankan etí mélòó ló ní ojú mélòó ló ní ahọ́n mélòó ló ní kí ló fà á tí ahọ́n jẹ́ ọ̀kan tí etí jẹ́ méjì tójú jẹ́ méjì ìyẹn ni pé tó o bá kọ́kọ́ fi etí kan gbọ́ mo ti gbọ́ ni jẹ́ tún gbọ́ wà báyìí tó o bá rí kan kọ́kọ́ fojú kan wò ó ọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ ìjẹ́ fojú báyìí o má ti fojú kan dájọ́ tó fojú kejì wú ọ̀rọ̀ ẹ̀ o tó bá wò lọ tán akẹ́kọ̀ọ́ ló sọ kí ló fà á tí ẹ̀yìn èèyàn ó sọ ọ̀rọ̀ kan lẹ́yìn tí ó tún di lọ́bì tó jẹ́ sí pé ọ̀rọ̀ yóò tún dàbá ni ẹni tó fẹ́ yìn dáadáa wò ó kó o tó yìn o tí kò ní pàdé tó tún máa bú lọ́la ẹni tó sì fẹ́ kú ró dáadáa kó tó kú afáàbá ń ka áyà yẹn ibi dájú mọ̀ pé kò bá ń tí àfáà mú wa rò. أعوذ بالله من الشيطان الرجيم. àṣìsọ́kọ́ ni tí wọ́n tó àmọ́ àṣìgbọ́ wà ní àyà yẹn. ọ̀tọ̀ làṣìsọ́ ọ̀tọ̀ làṣìgbọ́ tó tàbá wùmí wọ́n fi tó àyà nì. màá wá tú kí ni àyà yẹn sọ kẹwàá wò ó bóyá a lè dìnnà yàn ọmọ mẹ́ríkàsì pé kì í sọmọ bàbá lágége. bóyá kà. بسم الله الرحمن الرحيم. مرحبا. ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي. Ànábì Nuhu ń sọ fún ọba tó dáa. نادى نوح ربه. Ànábì Nuhu pe Ọlọ́run ọba rẹ̀. فقال رب إن ابني من أهلي. ما سبب التوكيد هنا؟ لماذا أكد نبينا نوح إن ابني أستمع أغراض التوكيد ìwọ́n tó lọ́wọ́ pé إن ابني من أهلي ṣé Ọlọ́run ò mọ̀ pé ẹwọ̀n pé àlẹ́bí ní wọ́n sọ bí kìí sọmọ ó ní إن ابني من أهلي ó lọ́mọ òun ni ọmọ mi ni tó sì dá mi lójú pé ọmọ tí mo bí ni ló fi lo iná yẹn kò rújú kìí sọ máa lè yípadà pín ọmọ àlè pín sí mẹ́rin ọ̀tọ̀ ni ọmọ àlè bíbí wọ́n gbóòórùn rẹ̀ wá láti ta ni kìí sọ ọmọ tàbí ẹ̀mí lóhùn torí dẹ́ ẹ bá ti pè ní ọmọ àlè ti bíbí ẹ ti fi àìbù kan nẹ́bí Ọlọ́run ọ̀tọ̀ lọ́mọ àlè bíbí ọ̀tọ̀ ní ọmọ àlè kọ́lọ̀ bẹ́ẹ̀ ni kò sáfi inú rẹ̀ yín àwọn aláfikàn wọ́n wà ní ẹ̀jẹ̀ rẹ̀ náà ní lóòótọ́ àmọ́ kọ́lọ̀ yẹn yàtọ̀ ọ̀tọ̀ wá ní ọmọ àlè ẹ̀sìn. ونادى نوح ربه فقال رب إن ابني من أهلي. ọ̀tọ̀ ni ọmọ àlè ẹ̀sìn ọmọ ànábì Núhù yìí ọmọ àlè ẹ̀sìn ni ọ̀tọ̀ lẹ̀sìn ànábì Núhù ọ̀tọ̀ lẹ̀sìn tọ́mọ rẹ̀ ń ṣe ibi dẹ́ ti mọ̀
Ànábì Nuhu ní iná òkú ní bẹ́ẹ̀ ni ọmọ rẹ ní lóòótọ́. Wa inna wa'daka al-haqqu wa anta ahkamul hakimin. Ọlọ́run wa'daka al-haqqu ò ní ṣàdéhùn kó má mú ṣẹ. Wa anta ahkamul hakimin. Àbá nìṣó mo níbi tí mo fẹ́ yọ. Qala ya Nuhu. Ẹ máa wo ìgbà tá Ànábì Nuhu ó sọ̀rọ̀ ó ní ìnàbù ní mí ààyè ìgbà tó lọ́wọ́ ọmọ òfin lẹ́sìn tó lọ́wọ́ bá rí. Qala ya Nuhu innahu laysa min ahlika. Ọlọ́run sọ yí pé nígbà tí èèyàn ní ìnàbù ní mí àhàlí Ọlọ́run ò sọ yí pé laysa bìbùníkà. Innahu laysa min ahlika. Kí ló ṣẹlẹ̀? Innahu laysa min ahlika. Ọlọ́run ò sọ fún pé laysa bìbùníkà áálì yẹn ló mú laysa min àhàlíkà ló sọ kò dìnáì rẹ̀ ọ̀tọ̀ sí ní áhàlù ìyẹn lè má jẹ́ ẹ̀jẹ̀ èèyàn kó sì jẹ́ áhàlù yẹn láwọn kan fi níyàtọ̀ ń bẹ láàrin áálù bí amzatẹ́yìnì káwá nẹ̀kan lọ́pàá sórí alif àti áhàlù alifamza àti áò laysa min àhàlí Ọlọ́run wá ń fún lésì pé ọmọ yẹn o àhàlí kìí ṣọmọ rẹ kò kàn sí nínú àwọn áhàlù tá a ṣàdéhùn fún ọ pé wọn ò ní parun. Innahu laysa min ahlika. Ṣé ọba òdì náà yìí ọ pé ọmọ yẹn kìí ṣe ọmọ Ànábì Nuhu ọmọ rẹ̀ náà ni. Àmọ́ kí ló fà á tó fi já sí pé kò ní là èèyàn lè bímọ kọ́ mọ́ mọ́jèrè bàbá ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú ni ò ní jèrè àfá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àfáàsì ni ò ní jèrè ọmọ kéwú àmọ́ kò ní kí wọ́n dì náà yà ara wọn. Ọlọ́wà ní ọmọ rẹ̀ jí lóòótọ́ ìyíwò rújú àmọ́ kò sínú àwọn áàlù. Innahu amalun ghayru salih. Ìyá lè jọ mọ bàbá lágége kó sì máa bú bàbá lágége. Tí ọmọ bá ń bú òbí ẹ̀ kò ní jẹ́ ó kọ bàbá yẹn mọ́. Ó wá ní ìnáwó amalun ghayru salih. ó ní ọmọ yẹn ìnáwó amalun ìtumọ̀ ẹ̀ ní pé wọ́n ti ṣe hasbul mudaf wa qama mudaf ilayhi maqama al-mudaf innahu su amalin ọmọ yẹn ní àwọn iṣẹ́ kan gẹ́rẹ̀ sáàlì tí ò da àti gbogbo wọn tó níwọ̀n bàbá lágége ní ọ tó tún wá ní àníyàn bú èrò bú nǹkan bú èébú sí bàbá lágége ọmọ wọn náà ní ọ̀bọ̀ àníyàn rẹ tó burú yẹn ọ̀pá rẹ̀. Innahu amalun ghayru salih. ọmọ méjì lèèyàn bí náà àbímọ tí ó yáre Ọlọ́run mọ́ fún wa lọ́mọ tí ò ní yáre ọ̀rọ̀ wa di ọmọ burúkú ò ṣe ń lé fẹ́kù pàdé níbo ni àyà yìí ti wá jọra wọn. Secondly yìí pé àyà yóò dìnnà yìí pé ọmọ Ànábì Nuhu kọ́ ó kàn ní kò sínú àwọn hálù rẹ̀ ni kò sínú àwọn tí ó là pẹ̀lú ẹ̀ ni kò kàn ní là àmọ́mọ́ rẹ̀ ni àyèmọ́yà àwọn ọmọ kéwù Sheikh Adamu tí wọ́n ti wọgbó lọ. Ọ̀tọ̀ ni ẹ ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé Ànábì Nuhu náà mọ̀ Ọlọ́run ló wá jẹ́ kó yé e bẹ́ẹ̀ ìwọ kọ́ ló sọ yí pé ẹnìkan èṣù ọmọ bàbá lágége ọmọ ní gbogbo wa ọmọ kan ò lè sọ pé ọmọ kan èṣù ọmọ bàbá àwọn àfi tí bàbá yẹn bá sọ pé lágbájá èṣù ọmọ ẹ̀ ọmọ ni wọ́n lọ́dọ̀ bàbá wa ọmọ lèmi lọ́dọ̀ bàbá wa ọmọ alájáná sí àgbà lọ́dọ̀ bàbá wa ọmọ tèmi jẹ́ yẹn èmi kọ́ ní sọ pé èyí sọmọ bàbá wa o yóò bí mi pé kí bàbá wa ló sọ fún ọ pé mi èyí sọmọ ọ̀hún tó bá yẹ kí bàbá sọ fún mi pé tọ̀ lámọ́ yín kì í sọmọ mi láti sọ àmẹ́nì kẹ́kọ́ ni ó sọ pé nìkẹ́ èyí sọmọ bàbá láyége tó bá yẹ kí a bá gbọ́ pé Sheikh Adamu sọ kí wọ́n tó lọ pé lágbájá kì í sọmọ kéwù mi kì í sọmọ kéwù mi tí gbogbo ayé ń gbọ́ bàbá ti dì náà yẹn àbọ̀mọ̀ ẹ̀yẹ fún rẹ̀ ó ní mo kọ bàbá yìí ní bàbá ẹ jẹ́ ká máa rí tí ẹni tí ó dájọ́ lè gbé lóòótọ́ mọ̀rìkàsí ni mí àmọ́ ẹyọ mi kò nú ọmọ bàbá lágége ká tó gbà pé kì í sọmọ bàbá lágége. àbí tí bàbá wa MUDIR ní MARKAZ bàbá lágége tòní
tí wọ́n bá sọ pé lágbájá kì í ṣọmọ mọ́kàsì mọ́ kì í ṣọmọ babalágége ilẹ̀ yóò bá ìlà wà lára àfà ọ̀fà sàtífíkẹ́tì ọmọ kéwù rẹ̀ yẹn. so àṣìṣọ́kọ́ gbogbo ilé kéwù tó jẹ́ mọ̀kàsì tó yẹ pé mùdírù bẹ̀ mọ̀ásísù bẹ̀ Sheikh Adam ló kọ́ wọn bàbá mùdírù ló kọ́ wọn èmi gba ṣàhádà tàwùjìhíyà mi bí ẹ́bí kan dídá sí ni mùdírù èmi náà ń jẹ́ mùdírù lè kéwù kan lónìí gbogbo ẹ̀yọ́ mọ̀ lọ́mọ ta ní ọmọ bàbá lágbègbè Adawo abaligale bá wá sọ wípé lágbájá ìṣọ́mọ̀ mímọ́. Ẹgbẹ́ pẹ̀lú ọmọ lọ́gbẹ̀. Bàbá ti kọ́ lọ́mọ. Bàbá ní àwọn kan kú Sheikh Adam, wọ́n kú Maulana Al-Mudir. Ọmọ tí ọmọ mẹ́ta ní bẹ̀ ọ̀tọ̀ lọ́mọ lójú ọ̀tọ̀ lọ́mọ lẹ́yìn ọ̀tọ̀ ni kò sí sí ọmọ lójú ojú bàbá yóò ti ṣe dáadáa àwọn ọmọ kí ó kan dúró lójú àbá wọn dúró tán àbá lọ tán wọ́n tún ṣẹ̀yìn ọmọ lẹ́yìn ni wọ́n kò sí sí ọmọ lẹ́yìn tó dúró lójú tó wá dẹ̀yìn tí ò dúró mọ́. Síbẹ̀síbẹ̀ ọmọ dára pè ó. bàbá lágbègbè. Tá a bá ka àwọn ilé kéwú tó pọ̀ àwọn tá a rántí la kà yẹn. Àwọn èèyàn ń pè mí pé ẹ̀ẹ́dá kọ́ lé kéwú wa mo níṣẹ́ yìí gbà pé lé kéwú wọn ó láwọn gbà. Dáhùn ní Fàláì bàbá wa gbọ́lá ọmọ ta ni wọ́n. ọmọ bàbá lágbègbè. òṣèlú mọ́kàzọ̀ Haruna Rashid Ìlọrin tí a fáwọn Abubakar ọmọ taniwa ọmọ bàbá yẹn nígbà tí a fáwọn yẹ̀sẹ̀ alúnẹ́kà wọ́n kọ orin kan tẹ̀kífíní máàlìkàníyà tẹ̀kífíní máàlìkàníyà tẹ̀kífí àná máàlìkàníyà. Wọ́n kọ orin ẹ wo gbogbo àwọn tí wọ́n kó sílẹ̀. Ẹni táwọn èèyàn ò lérò pé wọ́n kó síbẹ̀ wọ́n kó síbẹ̀ pé níbi tẹ́ lọ ọmọ bàbá Lágége ní èyí tó bá yàrá inú ọmọ adúpẹ́ fọlọ́hùn èyí tó yà bá kan lọ́wọ́ yí padà. Àwa lọ́mọ bàbá wa Lágége, àwa lọ́mọ bàbá wa Lágége. Bàbá wa mufti bíyà wọ́n yẹ Mùdírù níbi tí wọ́n tì mí sí ẹgbọ́rọ̀ yẹn èmi ò gẹ̀mí gan ò níbi tí ti Mùdírù sí ẹni pé kò lè dọ̀la kí n sọ páwọn kọ́ ni bàbá Lágége àwọn náà ni bàbá àwọn náà sì ní bó ti lè wù kí n ṣe sí wọn tó ibi tí wọ́n ní wọ́n tì mí sí ìyẹn ni tó bá pẹ́ bó bá yá wọ́n pọ́pọ́ ṣe bẹ́ẹ̀ wọ́n jọ mi kẹ́nìkan máa yọ ẹnìkan kú àwọn tí wọ́n jẹ́ ọmọ bàbá Lágége àkíkí ẹ jẹ́ kí wọ́n bọ́ ìtàkà sọ pé lágbájá kì í ṣọmọ bàbá Lágége àwọn àlùkò lọ́nà wo tábà ti gbọ́ ọ̀fíṣíálì àwọn mọ̀ pé wọ́n ti dì ónú ẹni yẹn torí pé ànábì ní ọmọ kò sí Ọlọ́run sọ pé kì í ṣọmọ rẹ ànábì ló sọ pé kì í ṣọmọ àmọ́ kò ṣiṣẹ́ tó dáa gbogbo àwọn tí ò bá ṣiṣẹ́ tó dánú àwọn ọmọ bàbá Lágége tí wọ́n ń jẹ́ ọmọ àfitọ́bí tí wọ́n ń jẹ́ ọmọ kéwú ta ló mọ̀ tí wọ́n bá mọ̀ ṣé bàbá torí ẹ̀ sọ pé kì í ṣọmọ mi mọ́ ọmọ tó bá ní bàbá àwùṣẹ́ òun ti kú bàbá rẹ̀ yóò gbẹ̀sẹ̀ rẹ̀ mọ́ náà wọ́n lọ́mọ burúkú ò ṣe lé fẹ́ kò pàṣẹ bàbá náà mọ̀ kọ́ ọmọ burúkú lọ́mọ ẹ kù sí lónìí ọmọ wa sáwọn bàbá mi lórí ẹkùn àbó kọ́kọ́ gba ọmọ ẹ̀ ẹ̀gbọ́n òun kó ti já sí pé ọmọ tí ò wúlò ní àmọ́ kò ní máa wu ẹkùn kó ya ọmọ ẹ̀ jẹ bẹ́kùn bá wa lọ
máa lọ ara rẹ̀ wọ́n tẹ̀lé sáwọn oníbàárà kókó. Kí ni wàhálà nínú ẹ? Ẹ má ju ẹnìkan kú. Tàbá láwọn tí wọ́n ṣe tó kù díẹ̀ káàkó, àwọn ọmọ pẹ̀lú ẹ̀sìn máa wò wọ́n o. Ọmọ Markazi ni wọ́n. Ta ni Markazi bí kìí ṣe Adam? Ta ni Markazi kìí ṣe Mọ̀lánà Sheikh Habib? Àmọ́ àwọn àbáwọn ṣe àmọ́ wọ́n kàn ṣe bí wọ́n ti ń ṣe yẹn ni o. Ṣé gbogbo ọmọ tí wọ́n náà bí lórí ìlú lára wọn? Ṣé gbogbo ọmọ tó bí náà ni wọ́n ń ṣe ní ọkùnrin? Mo bèrè ní. Pé àwọn ọmọ mi tí mo bí mẹ́wàá wọn ṣé gbogbo wọn ni wọ́n ṣe tó fẹ́? O nítorí ẹ̀ yọ kò pé wọn kì í ṣọmọ ẹ àfi tí a bá rí àkọọ́lẹ̀ pé tọ̀ ṣé adámọ̀ kọ́lẹ̀ pé lágbájá o mo yọ kò lọ́mọ kéwù mi. Àwọn àmùsùlùmí sọ pé lágbájá kì í ṣe kí wọ́n dá kọ kùrú ní mẹ́kàsì tẹ́ ẹ fẹ́ yọ kò pé wọ́n fi ọmọ àbáláyé yìí àmọ́ àwọn tó yẹ sí pé wọn ò dára sáàyè yẹn ọmọ náà ni wọ́n àmọ́ rú ọmọ táwọn yà ni wọ́n yà yẹn. Táwa ní ìṣìṣọ́. Àṣìgbọ́ ló pọ̀. Àṣìgbọ́ ni gbọ́míyé ni. Yasiru wala tu'aziru. Bashiru wala tunfiru. Ìyẹn máa ń wẹ́ ní kúra ni ìyẹn kì í yọ ìyẹn kì í léyàn lẹ́yìn. Alfa kódà tabalẹ̀ nìkan mùnẹ́fìkì ni ẹnìkan alábòsí ni azulimu mi ń ṣíyá mi nùfúùsì. Azulimu mi ń ṣíyá mi nùfúùsì. Oníkálukú ni ó máa níwà kọ̀ọ̀kan sí àfáà rẹ̀. Ṣé gbogbo ọmọ ni ó gba barakallahu fikum lọ́dọ̀ àfáà rẹ̀? Gbogbo lẹ́nu kan ní àwọn àfáà wa gbà wọ́n tí a bá ṣe nǹkan fún Sheikh Adam tí kì ní a bá dùn mọ́ wọn dé gáyà wọ́n ní wọ́n ní ṣe jù bẹ́ẹ̀ lọ bí a bá pàṣẹ tó bá wọn ló jẹ́ wọ́n ní oníkálukú náà ni ó padà gba nàìjíríà ahùn rẹ̀. Ìgbà tí àwọn ìsàmúlẹ́kà ń kọ̀tẹ̀ fi ní wọ́n ka àwọn sálàfí wọ́n ka hálùsúnà wọ́n ka zùní wọ́n ka súfí tí wọ́n dọ̀mọ́ mẹ́ríkà tọ́bọ̀ wá wù àkà tó kù díẹ̀ káàtó ní táwà sọ nìyẹn ọmọ bàbá Lágége náà ni wọ́n. Bẹ́ẹ̀ bá wá pè wọ́n ní ọmọ ó darí sí nígbà tí a mọ́ sọ pé Yahya al-Markaz wal-Markaziyyun ní táwọn sọ lẹ́ẹ̀fẹ́ lẹ́ẹ̀fẹ́. Àpàdà wá ń kẹ́fí ọ̀rọ̀ wá ní Yahya al-Markaz wal-Markaziyyun al-mukhlisuna. A ti pè bẹ̀yẹ family house. Onírànrẹ̀ èèyàn ní máa ń bẹ́ nínú family. Àwọn nǹkan wọn lè dé family house mọ́. Àwọn nǹkan wọ́n wọ family house wọ́n jáde. Ṣé bí tí bàbá wa tí olè Markaz sọ ni pé gbogbo ẹ̀yin àfá kọ̀ọ̀kan ẹ máa kọ́ ọmọ yín wálé. Bí àfá kan máa ń bọ̀ wá prógámù ní Markaz má dá wá kó àwọn ọmọ kéwù rẹ wá sọ fún àwọn ọmọ yẹn pé à ń lọ lé bàbá wa. Ọmọ tálà àwọn ọmọ kéwù yẹn. Ìyóò rí ọ̀tá ní ọmọ ìyóò rí fìtínà ní ọmọ ṣé mo sọ́ọ̀tù tàjábù nìkan ló ti sọ ní. Ọ̀yọ̀ lẹ́ni dáàbẹ̀lú ìnáwí àlọ́ àjíkún wà ọ̀lẹ́dínkùn àdúgbò lágún. Àwọn láàbìkún ọmọ yín náà ló kú pé bó ti wá jọ ọmọ yín tó yẹ ó lè jẹ́ àdúgbò àwọn ó lè jọ́ta ó lè ní ọ̀tá ní ọmọ ké òun kọ́ ọmọ míì lónìí tó jòkó wájú rẹ tó ń làágùn torí ẹ ò sì mọ̀ pé ọ̀tá rẹ ló ń kọ́. Ẹ jẹ́ kí agbọ́bi tí sàrámù sọ pé léyìí ṣe ọmọ bàbá Lágége kì í sọmọ kéwù ẹ jẹ́ agbọ́ ẹni tí mo dúró mọ́ká ti dì náà àbí ká gbọ́ pé tọ̀ ìkànnì àwọn ọmọ sàrámù sọ pé lágbájá yìí kì í sọmọ kéwù bàbá wa bàbá mi sọ fún mi ẹ̀rí sì ní kí làwa tá a jẹ́ ọmọ mọ̀já sí ọmọ yọ ẹnìkan fóòfù ẹ fi mùnáfìkì lẹ̀ yọ gbàdájú ẹ̀ ẹ falábò sílẹ̀ yọ gbàdájú ẹ̀ ẹ fẹ́ tí ń gún wọn lẹ̀ yóò kẹsẹ̀ yìí bóun náà lọ́mọ kéwù.
paríparí ẹ̀ Sheikh wa Labeeb Lagbaji àfá àwọn ẹ̀sìn àlúmẹ́kà ìkórí tí wọ́n ṣe ẹ̀ àwọn akọ́lẹ̀ ẹgbẹ́ tọ́ àṣàwà nìkan kọ́ ẹlòmí ń bẹ àwọn náà wá gbé gí àwọn àlọ́mọ́ bàbá wa lágége àwọn àlọ́mọ́ bàbá wa lágége àwọn àlọ́mọ́ bàbá wa lágége bàbá wa lágége ẹni tí ó bá mọ̀ wá jáde wá wá. àbíjọ́ wo la sọ̀rọ̀ pé àwọn kan wà tí wọ́n stamp ẹ̀ mọ́ wọn àwọn tún ju ẹni tó yẹ sí fóun kàn jẹ lọ mo sì sọ pé ẹnu ẹni tí mímọ̀ tí wọ́n lẹ̀ ẹ́ mọ́ direct tí sì ń jẹ ẹnìkan ń jẹ oníkálómi máa jẹ ẹ bá dé Mẹ́kà gbogbo èèyàn Muhammad ya Muhammad wọ́n mọ̀ pé gbogbo èèyàn Bani Ádámọ̀ tẹ mú wá káyé ṣọmọ Ádámọ̀ ṣé gbogbo wa ó ní kulluna min Ádámà wa Ádámù min turab kulluna min Ádám wa Ádámù nabiyyun min anbiya Illahi ṣé gbogbo àwọn ọmọdọ́mọ Ádámọ̀ ní kí o kọ́ wá pẹ̀ ẹ̀rọ mẹ́lò ní balance. Àgbọ́yé. Àṣìsọ́ o. Balance. Àṣìgbọ́ ló pọ̀ tàbà wá. Àṣìgbọ́ ló ṣẹlẹ̀. Èèyàn sì lè dá ọ̀rọ̀ nù. Kẹ́lò ní ipò. Àwa jẹ́ ti kó. Obìnrin tí wọ́n kọ́ ọlẹ̀ ẹlòmí ń kú lọ torí ẹ̀. Yẹni tí wọ́n kàkú yẹn ẹlòmí ìtorí tí ẹ kò sí ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ̀gbà ẹlẹ́gbà. Torí náà in táwà ń sọ ní pé nígbà táwọn ọ̀gá ní ẹjọ́ kọ bàbá yìí gbogbo lóòótọ́ ní kálukú jọ kọ bàbá yìí àmọ́ kò sí tó burú bí kéèyàn ṣe mọ̀rìkàzí ìlú lápẹ̀ a ṣe ìtìzáàbù ara wa ni ìyẹn ni òtún rí yẹn kún káyọ̀ tó máa sọ pé ẹ̀yìn nǹkan ìwọ́ ṣe mẹ́ni tí yọ bàbá Lágége lẹ́kùsẹ́kù àǹfùsẹ̀kù ẹni tó nífẹ̀ẹ́ ṣe Adam Ọlọ́run ló mọ̀ ẹni tó nífẹ̀ẹ́ bàbá Lágége tò ní Ọlọ́run ló mọ̀ bàbá Lágége gan ò mọ àwọn tí wọ́n nífẹ̀ẹ́ àwọn ẹlòmíì wà tó jẹ́ sí pé akrabu ilayka jisman wa ab'ad minka qalban ẹlòmí súnmọ́ ẹ lára ní àmọ́kùnrin jìnnà sí ẹ pátápátá. ẹlòmí sì ní ọkàn rẹ̀ jìnnà ara rẹ̀ jìnnà àmọ́kàn rẹ̀ wà nítòsí rẹ̀. torí náà gbogbo tí ń jẹ́ mọ̀rìkàsí pátá ọmọ bàbá Lágége ni wọ́n tí wọ́n bá wá rí pé ẹyọ mi gbò sọ́ọ́ká gbọ́ kádẹ̀ yọ ẹkù àwọn tí wọ́n jẹ́ fòrún àlèmọ́ ká fún àlábẹ̀ sí ká gbogbo àwọn bàbá wa tí wọ́n jẹ́ Sàláfì ọmọ bàbá Lágége náà ni wọ́n torí tí wọ́n bá ń kọ ìtàn ìgbésí ayé wọn kò ṣe é yọkù. Ṣáádà àwọn MARKAZ ló wà mẹ́. Bí wọ́n? Mo ní ṣáádà àwọn MARKAZ ló wà mẹ́. Ṣáádà àwọn MARKAZ ló wà mẹ́. Ẹ jẹ́ kí bàbá Lágége tò ní sọ pé ilé kéwú báyìí ẹ̀yọ́ kù ọmọ báyìí ẹ̀yọ́ kù àbí ẹjẹ́ àrí àkọọ́lẹ̀ Sheikh Adam kì í sọmọ yóò máa sọ pé ọmọ ẹ̀kejì sọmọ bàbá àwọn. Tó bá sì sọ fún wa kò sí búra kí bàbá mi ló sọ pé òun kọ́ lòun bí. Ọmọ ànábì ní òun tá lọ lè wọ́n àyè òjòra wọn. Ànábì ní òdì náà yẹn ọmọ ẹ̀. Ọlọ́run ló sọ pé kì í sọmọ ẹ̀ àmọ́ ló sọ pé ó ṣe nǹkan tí ọ̀dà kò ní là ni kò ní là ni kò sínú àwọn áàlù tí ó là ni kì í sọ pé kì í sọmọ rẹ̀
ọ̀tọ̀ ní kéèyàn jọmọ ọ̀tọ̀ ní kọ́mọ yẹn wá jèrè òbí ẹ̀. àwa lọ máa. Bàbá wa lágége, àwa lọ mọ̀. Bàbá wa lágége, ẹni tí ó bá mọ̀ àjáde wá ò wá. Àwa lọ mọ̀. Bàbá wa lágége, ẹni tí ó bá mọ̀ àjáde wá ò wá. Family house wa ni Markaz. Àwa sì máa ń lọ ní ọdún. Dáadáa. À ń lọ ní ọ̀sẹ̀ gan. Alọ́kíjì. À ń lọ lè kí jímọ̀. Ilé ọ̀sẹ̀. Ilé ọdún à ń lọ lè kí ìdí. Kí wá ń tiẹ̀? A sì tún máa ń lọ lè bẹ́lẹ́ wò. Kí wá ń tiẹ̀? Mọ̀wúlánà Sheikh Habibullah. Wọ́n mọ àwọn ọmọ wọn tí wọ́n yàrí. Wọ́n sì mọ àwọn ọmọ wọn lọ́mọ kéwú tí wọ́n ya kòkòrò bí ìṣù. Bàbá ní ọmọ wá sọ pé ọmọ ìtọ́ ọlọ́wọ́ yí wọn náà padà dé. Gbogbo tí ń ṣẹlẹ̀ yìí, a ní ẹgbẹ́ wá ẹmọ́jà tún máa sọ̀rọ̀ tí ó máa fọ́ wa kán má tó máa tú wa ká pẹrẹpẹrẹ mọ́. Ilé àmà ìkúlùkù. Ìlókùnmù ìlànà. Ẹni tó nífẹ̀ẹ́ bàbá Lágége jù lẹ́ni tí ń wá láàfíà fún wọn. Gbogbo mo tún sọ, èmi ò ṣì sọ o. Lọ́kù sẹ́ni tí ò lè ṣì sọ. Àdẹ̀ṣì wí. Mi ò dẹ̀ ṣì wí, àṣìgbọ́ ló ṣẹlẹ̀. Àṣìgbọ́ ló ṣe kí ni? Àwọn bá a náà yà á. Àlejò mi sọ̀rọ̀.